mo ní ṣé tí èèyàn bá gbààwẹ̀ nítorí ọ̀pọ̀ ìgbà ló wà tẹ́ pé èèyàn máa wà ní àwẹ̀ ọjọ́ pípẹ́ tí bí ráwọn redeemed nsìn tó máa ṣe 70 days ní 40 days ní nǹkan so gbogbo àyẹn lèèyàn fi ní ṣe labalábá. ṣé gbogbo àyẹn lèèyàn fi ní ṣe labalábá àbí tí ọkọ èèyàn àbí ìyàwó èèyàn bá fẹ́ kí ni a lè ṣe lásìkò gbà yẹn. ṣé tó bá ṣínú tí ò bá ti ṣe bíríbírí. bó bá ṣe rí mo sọ lákòókò pé àwẹ̀ fún nǹkan míì kì í ṣe wípé torí pé mo fẹ́ gbàwẹ̀ pé torí ẹ̀ kí n má ṣe labalábá nítorí pé kì í ṣe ẹ̀ṣẹ̀ so tí ọlọ́kọ láya bá ti ní agreement àwọn méjèèjì yẹn òun ló jù. ṣùgbọ́n bíbélì ò sọ pé kọ́ máa ṣe bẹ́ẹ̀ kọ́ máa ti lè agree láàrin ra wọn. àtọ̀ kò dín pé kí n kọ́ Ọlọ́run ni. ká bá tiẹ̀ sẹ́ pé 70 days ló fẹ́ gbà ṣùgbọ́n ọkọ àtìyàwó sọ fúnra wọn pé alalẹ́ o àbálálẹ́ ìjọ kẹta ká bá ti ṣínú ní aago 6 a máa lọ bẹ̀ o a máa lọ fi ṣe dessert o ká bá ti jọ mọ̀ irú ẹ̀yìn àti abilékọ Fọláṣadé Àjàyí sì ń tà tẹ́ bá ti sẹ́ pé wo máa lọ. kì í ṣẹ̀ṣẹ̀ agreement láàrin àwọn méjèèjì àti sọ wípé bí oníkálukú ṣe lè ní ìmúradúró àti concentration sí nǹkan tó ń ṣe ó yàtọ̀ síra wọn so tí a bá ti understand ṣẹ́mọ̀ ìgbà míì ọkọ ó lè jẹ́ ẹni tó jẹ́ pé concentration ẹ̀ tí èèyàn kan bá ti disturb ẹ̀ irú àwọn míín tó bá ń sùn tó bá ti gbáriwo wọn sùn mọ́ wọn lè sùn mọ́ so irú àwọn kan bẹ́ẹ̀. so irú ẹnìyẹn tó bá ti lọ ṣe labalábá ní ìjọ kẹta àjọ fasting báyìí ó lè wà ìyókù lè difficult fún. because ó lè jẹ́ ẹlòmíì irú ìṣẹ́jú méjì tó fi sùn yẹn ló fi máa ń lálà so those ones are èèyàn láti tún respect those spiritual exercises okay. It has to be respected. nǹkan tó wà important ṣá tó ṣe pàtàkì ni pé kọ́kọ àti ìyàwó kan jọ mọ̀ kò ń ṣe pé kí ìyàwó máa sẹ́ pé mò ń gbàwẹ̀ torí pé kò fẹ́ kí bàbá wá síbẹ̀. ó dẹ̀ mọ̀ lọ́kàn rẹ̀ ó dẹ̀ mọ̀ lọ́kàn Ọlọ́run dẹ̀ mọ̀ nípa wẹ̀ yẹn o ju bóun gan ṣe mọ̀ ọ́ lọ bí wọ́n gan ṣe mọ̀ ọ́ lọ bóun gan ṣe mọ̀ ọ́ lọ all right ẹ ṣeun gan nísà ṣé gbogbo wa ṣáà ń gbọ́n lé ẹ má jẹ́ kí a fi àwẹ̀ kásẹ́pà fi ń kẹ́wọ́ àbí pé a fẹ́ gbàdúrà torí dádì kan tiẹ̀ sọ níyàwó àwọn wípé kò sí ni alalẹ́ Wednesday tó bá ti fẹ́ ṣe tá bá ń ṣe tó labalábá àbálálẹ́ ṣá ló máa sẹ́pà òun lọ ṣe ṣóòru ní church ẹ jẹ́ àsọ̀rọ̀ ń pa yẹn sà. alalẹ́ ló ọmọ ní ṣóòru máa wà náà torí pé. ẹ jẹ́ ká tú ìṣòro yẹn because thank God pé pandemic ti ẹ̀ṣẹ̀ parí wọ́n ṣàṣẹ sọ pé ká má ṣe ìṣòro so ká túbọ̀ ìṣòro yẹn ṣé láàrin iṣẹ́ obìnrin yẹn ṣé kìí ṣe pé ó mọ̀ọ́mọ̀ ń ṣe nǹkan tó ń ṣe pé bóyá ó fi ń gbẹ̀san lára ọkọ ẹ̀ àbó fi ń dá sẹ̀ríà lára ọkọ ẹ̀. àwọn ìbéèrè yẹn ni ká ẹ máa gbọ́n lé ká ẹ máa túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa yìí. ṣé àdúrà tẹ ìṣòro tẹ sọ pé ẹ fẹ́ lọ ṣe kí lẹ fi ń ṣe gangan torí ẹ̀yin ọkọ yín àbíyàwó yín lè máa mọ̀ bọ́tọ̀ lọ́hùn ó ń rinú yín. Ọlọ́run rínú wa ó dẹ̀ mọ èrò ọkàn wa so tó bá jẹ́ wípé nítòótọ́ pé ṣòro ni ẹni yẹn ń lọ. ó ti gbúdọ̀ jọ mọ̀ pẹ̀lú bàbá àwọn méjèèjì ní láti mọ̀ wọ́n láti mọ̀ pé nǹkan táwọn ń ṣe yìí nǹkan orí ìdí táwọn ṣe ń ṣe lè. fún bàbá yìí ló máa ń là. because ìbálòpọ̀ kì í ṣe orò wípé ó ní time báyìí mò ń láti ṣe bí mi ò bá ti ṣe lálẹ́ kò nítumọ̀ bí mi ò bá ti ṣe láàárọ̀ ìbálòpọ̀ kì í ṣòro ìbálòpọ̀ kì í ṣòro anytime any day. tí wọ́n sọ pé tó gbà tí yẹn sọ pé alalẹ́ wẹ́ẹ̀sì lòun lọ sí ìwọ náà ṣàlàlẹ́ wẹ́ẹ̀sì lòun láti bá ṣe nǹkan ni. so méjèèjì èèyàn láti wò sọ́nà méjèèjì ẹyà lè mọ̀ àṣebí Thursday wà mẹ́. ebi Tuesday. àárọ̀ Wednesday wà mẹ́. ṣe rí ó ti ṣẹlẹ̀ rí o ó ti ṣẹlẹ̀ rí nínú ìjọ ní ìjọ àkọ́kọ́ gbà yẹn jẹ́ pé nígbà tí wọ́n mọ̀ yí pé ìbálòpọ̀ ẹ̀ tí wọ́n gbà yí pé kì í ṣe ẹ̀ṣẹ̀ ló fà á kì í àwọn tó gbà tó máa láwẹ̀ wọ́n ní ó pè é torí pé ọmọ bíbí nìkan ni so wá ní àwọn ọjọ́ tó yà sọ́tọ̀ tó fi ń ṣe àwọn ọjọ́ tí kò ní jẹ́ ijọ́ ìsìn ló fi ṣe. irú jọ́ sinmi ọ̀yọ́ sọ pé jọ́ sinmi agbọ́dọ̀ ṣàyè kò síjọ́ míì tó yẹ ká ṣe sinmi ju jọ́ ọ̀sẹ̀ gan. in fact question tí mo fẹ́ ká bí wọ́n nìyẹn so ṣé ń sìn
ok mo fẹ́ fi yín Sunday sports Okay. tó bá rìn sí mi lára lọ́jọ́ Sunday tí n bá ní alpha láàárọ̀ Sunday ẹ fẹ́ wọnú mọ́tò ẹ fẹ́ máa lọ church abẹ́ ẹ mọ̀ pé jọ yẹn gan ọmọ ẹ̀ àṣẹ olùṣọ́àgùntàn ẹ máa gorí pẹpẹ láti ṣe wàásù. ilẹ̀ rí sọ iṣẹ́ rí kò sí nǹkan tó burú ń bẹ̀ ìdí ẹ̀ ni pé iṣẹ́ rí personality oníkálukú ló mátà èrò ọkàn mi. Bíbélì ò sọ pé ṣẹ̀ ni. Bíbélì ò sọ pé ṣé kò a ní kì í ṣòro kíkọ Bíbélì ò sọ pé ẹ máa ṣe láàárọ̀ o ẹ máa ṣe lálẹ́ ẹ máa ṣe Friday o ẹni tó bá ti ń ṣerú yẹn ó ti padà sáyé ìgbà tá à ń sọ yẹn nìyẹn pé ó ti rí ìwé táwọn yẹn kàn gbà yẹn so bóyá yẹn ló wá ń tẹ̀lé ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀. torí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìjọ Olúwa ní ìjọ Olúwa ìjọ mímọ́. ṣé mo pé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pásítọ̀ bá mọ̀ ẹ́ pé mímọ́ oníbálòpọ̀ labalábá nǹkan mímọ́ ni a ṣe ń jọ mímọ́ ìjọ mímọ́ gan ló yẹ ká ti ṣe jù. tí ò bá ti ní gbogbo jọ́jẹ̀ níjọ mímọ́. ìṣẹ́rí gbogbo bó ṣe fat ìjọ Monday ọjọ́ mímọ́ ni ìjọ Tuesday any day ọjọ́ mímọ́ ni tó ti jẹ́ ọjọ́ Olúwa ṣẹ́rí ti torí pé a sọ pé ìjọ Sunday pé bóyá for example pé bóyá èèyàn jẹ́ pastor tó wá sọ pé nǹkan bá mi kí ni pé òun na ìdí ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ kí ni understanding òye ẹ̀ nípa ìrìn àjò yẹn ṣẹ́rí tó bá ti ní òye tó lòdì definitely tó bá ṣe nǹkan òdì ló máa ṣẹlẹ̀ so tó bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ result yẹ lójú ara ẹ̀ a máa sọ ọ́nà ara ẹ̀ pé nǹkan tóun dẹ̀ ṣe yìí ló fà á o. ibi tó bá ṣe tán tó bá lọ kọsẹ̀ nígbà tó ṣe tán àti tó ní nǹkan so nínú bíbélì ò establish pé ọjọ́ báyìí ṣùgbọ́n èrò ọkàn wa ó matter ṣẹ́rí secondly tí èèyàn bá jára ẹ̀ gbà lọ́wọ́ àwọn ẹ̀kọ́ òdì téèyàn jára ẹ̀ gbà á fi rẹ̀ sínú ìdè ní ọ̀rọ̀ ìbálòpọ̀ lára ọkọ àti aya á fi rẹ̀ sínú ìdè nítorí àwọn ìgbádùn tó yẹ kó gbádùn àwọn àdùn tó yẹ kó gbá kò ní lè gbà kò ní lè dùn dáadáa. ikọ́ lára nǹkan tí Ọlọ́run ṣe ètò tọ́lọ́run ṣe ni pé kó lè dùn kó pọ̀ àbí bá lè ṣe sọ pé kó lè pé. kó má pé nìkan kó tún pé. all right ẹ ṣeun gan ni sà ẹ jẹ́ a lọ síbi èyí tá à ń pè ní sex style àbí position àwọn position wo ló wà nínú Bíbélì expressly tẹlẹ fún mi ní Bible verse náà kò ń ṣe tó wà tí ẹ máa ṣe pé òkè style irú eléyìí o aláfẹ̀yìnṣe yẹn Bíbélì sọ nínú 1 Corinthians pé kẹ́ má ṣe bẹ́ẹ̀ àbí pé scissors yẹn tí ìyàwó sọ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ nínú ìwé ìfihàn ó fi hàn wá pé ẹ má ṣe bẹ́ẹ̀ àwọn style wo ló wà ní Bíbélì tí a lè ṣe sà. ìyẹn lágbára o yẹ́rí mo yìí ń ka Bíbélì sí mo yìí ń ka sí ibi tó yé mi dé tí mo yìí ti kà dé èmi ò tí ì rí style kankan tó wà ń bẹ̀ o. ẹ ṣe sà ó ti dá bẹ́ẹ̀ yẹn sà ẹ jẹ́ lọ sí next question ẹ ti gbọ́ o wọ́n náà rí style kankan tó wà ní Bíbélì tó sọ pé má ṣe báyìí tó bá ti jẹ́ láàrin lọ́kọ láya bóyá ó wà ní Bíbélì tiwọn kó jáde kó jẹ́ ká mọ̀ ọ́ sí ìwé wo orí ẹsẹ̀ wo àkọlé wo ló fi bá wa ká lè mọ̀ ẹ ṣeun gan ni sà ẹ wá jẹ́ ká lọ sí ibi gbẹ́nu sí fẹnu sí runpákò gbé gbogbo ẹ̀ ní kọ́mọ́ sà táwọn olóyìnbó ń pè ní oral sex aláfẹnuṣe aláfẹnudó onírunpákò oníjẹ̀rẹ̀ké ṣé báwo lẹ ṣe rí sí ojú wo ni Bíbélì níbi tẹ́ kà á dé sà mo dẹ̀ mọ̀ pé ti kà á gan dókítà yín yẹn gan inú ọ̀rọ̀ Bíbélì lẹ ti gbà so ẹ sọ fún wa sà. mo náà yìí kà sí ṣe rí ètò olóyìnbó pè ní oral sex tẹ́ bá wọnú Bíbélì dáadáa kò sí outrightly
tí ó sọ yìí pé kẹ́ ẹ máa ṣe àbí kẹ́ ẹ má ṣe. Okay. Yes, application lè wà. téèyàn bá ka break it down ní Yorùbá sá. téèyàn bá ka inú ìwé Solomon dáadáa ìyẹn làwọn kan máa ń jókòó tì. That is orin Solomon. ìwé orin Solomon wọ́n á jókòó tì wọ́n á wá túmọ̀ ẹ̀ pé ibẹ̀ yẹn ni Ọlọ́run ti fi ààyè gbà wá láti pé ká ṣe. ṣùgbọ́n tó bá jẹ́ pé òye yé wa dáadáa Bíbélì máa ń túmọ̀ ara ẹ̀. tágọ̀ pé ẹni tí Ọlọ́run lò láti kọ ìwé orin Solomon yẹn náà ló kọ Proverbs. tẹ́ bá padà sí Proverbs chapter 5 tẹ́ bá wò ó dáadáa àti chapter 6 ìkan méjèèjì náà ló wọnú ara wọn tẹ́ wò wọ́n dáadáa èèyàn lè fẹ́ fi kin lẹ́sẹ̀ wípé ó ní pé kọ́ máa mu bẹ́ẹ̀ ni so nígbà tó drink from your 16. Drink from your 16. iye gan ibẹ̀ yẹn gan ni mò ń lọ. Okay. Now ìtẹ́ bá wò ó. ẹ mú nǹkan ra yín. tẹ́ bá wò ó iye làwọn kan máa jókòó ti gbé báyìí ni pé Ọlọ́run so bí mo ṣe sọ kò síbi tí Ọlọ́run ti sọ expressly bẹ́ẹ̀ ṣe béèrè pé báyìí ni kẹ́ ṣe é ṣe pé style kan náà nìyẹn pé style yìí báyìí ni kẹ́ máa ṣe eléyìí ni kẹ́ máa ṣe. so àjùmọ̀ mímọ̀ yes láàrin ọkọ láya ni ṣé mọ̀ àwọn kan rí ìbálòpọ̀ as something that is private pé o gbọ́dọ̀ mú wá sí public. mú wá síta abẹ́ aṣọ ni ọ̀rọ̀ abẹ́ aṣọ dẹ̀ ní lóòótọ́. tá a bá ṣe ń bẹ̀ àárín ara wa ló wà. so àwọn kan dẹ̀ rí i pé there is nothing wrong nígbà tá a lè sọ nípa ẹ̀ níta ìfẹ́ àwọn kan tẹ̀ ń ṣe ń ta gan pẹ̀lú ayé oríṣiríṣi tá a wà ń sìn ṣùgbọ́n níbi tí òye yéèyàn dé téèyàn bá wo àwọn wàhálà tó wà nínú ẹ̀ èèyàn á rí i pé èèyàn láti wo kinní yẹn dáadáa lẹ́ẹ̀kan sí so freedom pé a ní òmìnira nínú láti ṣe bó ṣe wù wá tá bá ti gbà á nínú ìbálòpọ̀ ká fi ọgbọ́n sí ká fi ọgbọ́n sí ká dẹ̀ rántí pé Ọlọ́run gan ló bẹ̀rẹ̀. ok ìbéèrè kan tí mo ní bíbá ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ tí abilékọ Fọláṣadé Àjàyí tiẹ̀ bóyá yìí náà àbáwọn náà bẹ̀rẹ̀ tí ọkùnrin àbí obìnrin tó bá ti jáde nínú ìgbéyàwó wọn tó ti lọ ṣe labalábá ń ta ẹ mọ̀ pé sẹ́ pé ẹ̀mí ò ní ọ̀rọ̀ bálòpọ̀ wọ́n ti join ẹ̀mí àtẹ̀jẹ̀ pẹ̀lú ẹni tó wà ń ta tírú ẹni bẹ́ẹ̀ ṣé kírú ìyàwó bẹ́ẹ̀ àbí irú ọkọ bẹ́ẹ̀ ṣé wọ́n ń ṣera wọn ni tó máa sẹ́ pé ẹlẹ́sìn ìgbàgbọ́ ni mí so kò sí ìtókàn mi pé bóyá bọ́kọ mi ṣe jáde yẹn kọ́ sì máa ṣe lọ láì lo rọ́bà dábòbò kọ́ ṣáà sì máa fi ẹ̀mí òtítọ́ àti ìfẹ́ àti ìgbàgbọ́ láti máa fi gbé pé kò sí faith ẹja lo faith àbí nǹkan mi ò rò bẹ́yẹ sẹ́rí tó bá dọ́ pé ìbéèrè yẹn béèrè yé mi dáadáa tí àkọ́kọ́ ṣé téèyàn bá ti jáde lọ kó má wò kó jáde lọ onígbàgbọ́ kúkú ni wá mo nígbàgbọ́ kí nǹkan má bá sùn lọ àbí kó ṣọ́ra. ó kí sóríṣiríṣi tí ẹni tó jáde lọ ṣé ẹni tó wà nílé mọ̀ pé ó ti jáde lọ. bẹ́ẹ̀ni. tó bá ti mọ̀ àwọn àtúnṣe kan wà tó yẹ kó ṣe. àtúnṣe tó dẹ̀ because yàtọ̀ sí pé ó ti darapọ̀ bóyá aṣẹ́wó ló lọ bá ń tà bóyá ẹ̀mí wèrè ló wà nínú aṣẹ́wó yìí. bó bá ṣe jẹ́ mi gidi. bóyá ẹni ẹ̀mí tí bá ti wà níbẹ̀ tí òun ṣe tìyàwó ẹ̀ òun náà ti gbé titi ẹ̀ ó ti mú díẹ̀ nínú ẹ̀mí a certain portion ti wá sára ẹ̀ now tó bá ti wá sílé tí bójẹ́ ìyàwó ló mọ̀ àbí ọkọ ní láàrin àwọn méjèèjì pé ọkùnrin ti ṣe kinní báyìí àtúnṣe tó kọ́kọ́ wà ń bẹ̀ ni pé wọ́n láti kọ́kọ́ ṣètò ìdáríjì láàrin ara wọn ìyẹn ṣe pàtàkì nítorí ọkàn ní ìbálòpọ̀ ọkàn ló ti máa ń wá tí n bá pé mo gbé ara mi lẹ̀ tó kàn ń gùn iye sọ pé ọkàn mi wà ń bẹ̀
ìwọ lè máa gbádùn ẹ̀ kémi máa gbádùn ẹ̀ ó lè jẹ́ ìpalára fún ẹni tó ń gbádùn ẹ̀ yẹn. Okay. So that is on the spiritual side. Okay. So now tó bá ti sọ̀rọ̀ ìdáríjì láàrin ara wọn which is another topic in itself. Bẹ́ẹ̀ni. Now tó bá ti yanjú yẹ ẹ jọ̀ọ́ ọkùnrin yìí àbí obìnrin yìí tó wálé yìí ẹ jọ̀ọ́ ṣé kò láàrùn nítorí ayé ti gbẹgẹ́. So kọ́ má fi sọ pé kò onígbàgbọ́ ni mí kò jẹ́ ìgbàgbọ́ mi dá mú mi lára dá kò sí tó. Jesus name come here àárò lẹ́ẹ̀kejì sí torí pa àti mọ̀ ṣe ọ̀pẹ téèyàn bá mọ̀. nǹkan téèyàn mọ̀ ń gbà mí kò ní ṣe ìpalára fún yàn. bọ́ ilé tí mo ti mọ̀ the question ni pé ṣé kò gbá àrùn wá. ọkọ àbíyàwó yẹn tó ń bá tẹ̀ tí fẹ́ stop tó ṣì ń lọ tíyàwó lé dẹ̀ mọ̀ tó dẹ̀ ti gbọ́ lórí ètò Labalábá pé no matter what ẹ má ṣe wọn ní pé kíní ẹ má sọ pé rárá. aláti address kí ló ń jẹ́ kó lọ síta because aláti jẹ́ máa ṣòótọ́ pẹ̀lú ara wa àkọ́kọ́ kí ló ń jẹ́ kó lọ síta tàbá address yẹn tó jójú kòkòrò aláti bá mójú kòkòrò yẹn kúrò. báwo lèèyàn ṣe fẹ́ bá èèyàn mú ojú kòkòrò kúrò. because lótú tó bá jẹ́ pé bó ṣe lọ síta bóyá 8 ló kó wá àbí èwo ni hepatitis B àbò oríṣiríṣi àrùn tá à ń gbọ́ ọlọ́run àti táǹgọ̀ pé àṣà sọ pé ìbálòpọ̀ ni ọ̀rọ̀ corona COVID-19 tó bá jẹ́ pé ó gbé àrùn wá àti rí dáadáa àti gbọ́ àtẹ̀tíkà àti rí lórí tẹlifíṣàn tí ọkọ àti ní AIDS 2-3 years kò ní sọ ọkọ fún ìyàwó. òun dẹ̀ ń lóògùn lọ báyàwó tó wà ní òmò kankan pa ẹ̀ ní ológun kò ṣe kankan. adẹ̀tí níbi tó yẹ pé ìyàwó gan ló kọ́kọ́ kú ẹni tí ò mọ kankan ignorantly so kó máa ó yẹ kí èèyàn ṣe àkànṣe lórí it's not mi ò lè sọ pé báyìí ni kó kàn sáré gbà bẹ́ẹ̀. so kò sí pé bóyá torí pé mo jẹ́ onígbàgbọ́ ìgbàgbọ́ mi mú mi lára kí n kàn máa ṣe wọ àwa lọ èèyàn gbọ́dọ̀ jókòó kó sọ pé wáyé all right sir. ìbéèrè tí mo ní last one for now torí ààrẹ ọjọ́ mùsùlùkùn aláti dalẹ̀ lórí ojú abẹ fún tèmi ṣùgbọ́n mo máa béèrè ìbéèrè kan ìsà dádì wa kí ni style tẹ́kẹ́dùn jùlọ mọ́mí wa lọ́jọ́ kò rí. ibi tó bá bá ni ibi tó bá bá ni because tí bá sọ pé missionary ni missionary tí bá sọ pé jesus oríṣiríṣi la mọ̀ oríṣiríṣi la dẹ̀ ń ṣe èwo lẹ kẹ́dùn èwo lẹ láìkì jù. mi ò lè sọ pé báyìí ni mo sọ pé ibi tó bá jẹ́jọ́ tó rẹ̀ mí tí mo dẹ̀ ń láti ṣe. tẹ́gbọ́n kí lẹ́mí ìgbà yẹn láti ṣe ṣé àwọn ọlọ́mọ ṣe pé dandan o. ó lè jẹ́ náà nígbà míì ó lè jẹ́ àwọn lóhùn ṣe. wọ́n bá dẹ̀ ti bá mi sọ ti bá rí i pé kò ṣe kò ṣe báwè tí o ti bá dẹ̀ ti sọ pé mo fẹ́ ṣe not really ẹ ṣeun gan ni sir ẹ ṣe gan ni sir in fact topic gan kò ṣe nǹkan tá kan lè mú wáńjọ kan tá sọ pé a máa parí ẹ ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló ṣì wà ṣùgbọ́n àròjọ mùsùlùkùn ẹ ṣeun gan ni sir a dúpẹ́ pé àpè yìí tẹ jẹ́ wa as always ẹ máa always jẹ́ wa bẹ́ẹ̀ tí ẹ sí mí gan abilékọ wọ́n represent yín every time ní bíbá ẹ ṣeun gan ni a dúpẹ́ sir final words lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti ìbálòpọ̀ yìí ẹ fún ló ní ṣókísà. wẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn níbi tí ọ̀rọ̀ ẹ̀sìn yé mi dé ẹgbọ́n ẹ̀sìn díẹ̀ tí mo ti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ kò sí kankan tí ó fi àyè gba ìbálòpọ̀ láàrin àwọn tí ò tí ì fẹ́ra wọn kò sí kankan tó fi gbogbo àyè gba ẹ̀sìn ó dúró síbi òótọ́ pé ẹni tó bá máa ṣe ọ̀rọ̀ lọ́kọ-láya ó láti jẹ́ ìbálòpọ̀ láàrin ọkọ àti aya bíbélì dẹ̀ bẹ́ẹ̀ ni àti aya ẹ̀ ló ń ṣe ọkọ lọ́kọ àti aya aláya àwọn méjèèjì láti jẹ́ dìṣẹ́ ọkọ àti ìyàwó ara wọn. final word lẹ́dẹ̀ sọ. bẹ́ẹ̀ ni lọ́ọ́ tó jẹ́ ọkọ àti ìyàwó ara wọn and finally ni pé bíbélì ó establish yẹ pé ọ̀rọ̀ ìbálòpọ̀ yìí ó láti jẹ́
lọ́kọláya láàrin ọkùnrin àti obìnrin.